Tara wakatu. Mo kí gbogbo wa pé a kú bójú ọjọ́ ti ṣe rí Ọlọ́run bá kò ní ba nǹkan kan ẹnìkan wa jẹ́. Mo rí àwọn videos kan tó ń trend kálẹ̀ káàkiri pé ìyá wa kẹ́rù Ọlọ́run ọba kó Ọlọ́run bá kó bá wa ṣe dáadáa fún wọn. Wọ́n tún ta wá jí lórí pé àwọn pẹ̀lú Yunusa wípé ọmọ bàbá ni wọ́n. So a jẹ́ pé gbogbo nǹkan tí Zubairu Muhammed tán fi tó ń sọ tẹ́lẹ̀ náà wípé Yunusa ti sọ pé Yunusa lọ sọ mo dẹ̀ wá mo dúró lé lórí ọ̀rọ̀ rẹ̀ tí Yunusa sọ wípé àwọn 15 ni bàbá bí. So a dúpẹ́ f'Ọlọ́run pé àwọn ìyá wa náà wọ́n ti jáde ní ìsìn wọ́n ti sọ fún wa pé àwọn 15 náà ni wọ́n bí. Wọ́n yẹ tó sọ fún wa wípé gbogbo àwọn yòókù làwọn wà ní ayé wípé àmọ́ nǹkan táwọn ò lè sọ ni pé àwọn ò lè sọ bóyá òkè àgbẹ̀dẹ làwọn àbí ìsàlẹ̀ àfà làwọn kẹ́nìkan kan mọ́ pín àwọn odidi kan nìyí. Congratulations, mo dá òkè ṣéun di ẹ̀yin lẹ́mọ bí yẹn ṣe mọ so okun ẹbí oje. Ọlọ́run bá ò ní ba nǹkan yín jẹ́, gbogbo nǹkan yín tó ti dá Ọlọ́run bá kò ní fọwọ́ bàjẹ́ sí. Àmọ́ ṣé mọ̀ pé ti sọ̀rọ̀ tó ẹ fi kọsẹ̀ tẹ́ tó pé ti fi parọ́ fún ara jẹ́ kí parọ́ mọ́ra yín. Torí ẹ̀yin gan lẹ fẹnu ara yín sọ ní ìsìn pé Teliat ń bẹ nínú Teliat ni bàbá yín jẹ́. Àwọn Ayilara sì sọ pé nínú gbogbo ọ̀ràn àwọn pátápátá táwọn ní àwọn ò lẹ́ni tí ń jẹ́ Teliat. Wọ́n ní wọn ò ní ẹni tí ń jẹ́ Teliat nínú ẹbí wọn, wọn ò sọ orúkọ tọ́jọ́ bẹ́ẹ̀ rí. Kò bá dùn mọ́ mi tó yẹ pé àwọn bàbá wa Rọ́bítà tó yẹ pé tí wọ́n bá lè bá mi gbìyànjú bí wọ́n bá tiẹ̀ ní wá omi mọ́ ká fix appointment láti pé àwọn ìdílé Yunusa ní sáìdì tiẹ̀ tó ní àwọn ní tí mọ́ ìyá yìí, she is a very good beautiful outspoken woman tó yẹ pé kò rí bí sọ̀rọ̀ láti nǹkan bí ọdún kan àtààbọ̀ sísìn. Ó ti rí pé àwọn èèyàn ti ń jẹjà ọjà ti ń lọ, ẹ jẹ́ kóun náà tètè gba change titun náà kóun náà sọ tóun sọ tóun bá sọ tó kóun sọ pé ẹ dákun ẹ má bínú. Òun rò pé òun ni àsóhun kọ́ ni. Ìyá wa Kaola só ti wo imú rẹ̀ só ti wo imú Yunusa kí wọ́n fi mú jọra wọn. Imú rẹ̀ náà sì tún jọ tẹlòmíì nínú ilé Ayilara. Torí ó dàbí ẹni pé DNA ti ìyá wa Kaola ibi imú ló wà. Ṣé wọ́n ti padà wo igi imú rẹ̀ ní ìsìn ó ti rí pé imú ẹ̀ wọ́n fi jọra wọn wípé nítòótọ́ ọmọ bàbá ni wọ́n. Àbí? So ìyá wa yóò dùn mọ́ wa dáadáa wípé tẹ́ bá lè tún jáde tẹ́ bá sọ fún wa. Àwa mọ ẹni tí ẹ sọ pé ó ní skọ́skọ́ nínú àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta o. Torí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí ní ìsìn ẹnìkan dàgbà nínú wọn ṣùgbọ́n àwọn ìbéèrè tí wọ́n bá fẹ́ mọ bí wọ́n léèrè wọ́n lè mọ̀ fi gbogbo ara sọ dáadáa. Ẹ mọ̀ wòrí ẹ̀yin gan lè mọ̀ kíbọ̀ wọn lẹ́nu kan mọ́ sọ jáde. Nígbà tó pé ẹ̀yin náà bá ti mọ ìtàn kan tó bí yín tẹ́ ẹ ti gbọ́ síwájú ẹ lè mọ̀ kíbọ̀ ẹnu so kí gbogbo àwọn náà kọ́ la ní sharp memory. Tí memory mọ̀mọ́ bá dull ẹni mọ̀ bá wọn recharge kẹ́ bá wọn boost ẹ̀ láti pé kí wọ́n fi rí bí sọ àwọn kan tó bá fẹ́ sọ. That is on that side. Secondly, ẹni orogún méjì náà ni ìyá yín ní. Ẹ ṣe sọ pé gbogbo wọn náà ni wọ́n wà láàyè. Ẹ ṣeun òye Ọlọ́run bó ní ba nǹkan yín jẹ́. Ẹ̀yin náà lẹ tún ṣẹ̀ṣẹ̀ wá bá wa tanná sójú ọ̀nà ní ìsìn ká lè bá rí ibi tá a fẹ́ lọ. So ẹ bá ti jáde tipẹ́tipẹ́ ni àbá ti yanjú nǹkan tó wà nílẹ̀ yìí gbogbo òkú tó ń sọ lẹ́ ń sọ sí Yunusa ẹ̀wọ̀n ni ó lè sọ kó ọ̀rọ̀ sí. Àbẹ́ ẹ̀kọ́ ni ẹ̀yin náà sì wá lọ rí takú sókè ọ̀yà sọ wá dá bẹ́ẹ̀. Àbí àwọn kan lẹ́ni kan bá yín tún lè ṣe. Àbí láti ìgbà tí wọ́n ti wá fẹ̀yìn ilé bàbá ti wá di ahoro náà nu. Àbí tí wọ́n bá sì fẹ́ fún yín lẹ́tọ̀ọ́ ní ìsìn tí wọ́n bá nílẹ̀ wà níbì kan ní ìsìn tí wọ́n bá ní ẹ fẹ́ lọ rí ìpínlẹ̀ ní ìsìn ẹ mọ̀ sáré wá pé ilẹ̀ yín wà níbì kan. Ogún ológun làbúrò yín wá gbé ní ìsìn àbí sọ́rí sógun lẹ́yìn ni àbí. Ilẹ̀ èdè láti tètè wá jáde láti wá nígbà tí wọ́n tún fẹ́ sọ̀rọ̀ Kaduna lẹ́ti lọ rí sọ̀rọ̀ àbí bí Katsina ní àbíbo náà lẹ́gbẹ̀ẹ́ ti sọ̀rọ̀. Wọ́n wá sí Ìlọrin wọ́n wá ṣe kínní ẹ ò sì sáde wá kẹ́ wá yọjú pé àwọn ẹbí rèé o. Àìgbà tí wọ́n ṣẹ̀ lọ rí gbé kámẹ́rà tán lọ rí gbé yín lójú láti pé kẹ́ mọ̀ sọ̀rọ̀. Àwọn tán gbé kámẹ́rà gan àwọn gan fúnra ara wọn dàbẹ̀ ní pé bóyá kínní yìí wọ́n rò pé everybody ni ọ̀tẹ̀ ní ọlọ́pọlọ ni. Ìtẹ́ ṣe yìí ó kù díẹ̀ káàtó o. Ó sì dá púpọ̀ o. Pé tẹ́ bá ṣe tẹ́ bá jẹ lọ tó yẹ pé ó tọrọ lẹ sọ àwọn ọmọ yín wò nígbàgbé wọn láéláé. Pé nígbà tí ìlú Ògbómọ̀ṣọ́ fẹ́ dàrú ìyá àwọn ló put wọn through. Àwa méde tẹ́ fẹ́ o bóyá Hausa náà lẹ fẹ́ ní àbí ará Ògbómọ̀ṣọ́ náà lẹ fẹ́. Lórí kẹ́ tàdí sẹ́yìn láì pé tí ọba bàjẹ́ kó bàjẹ́. Yes, I'm saying it authoritatively tí kì í bá ṣe bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ wù ọmọ ọkọ wípé dáadáa ọmọ dáhìr ọmọ inú ilé nìyí nígbà tẹ́ ti rí ló fẹ́ mọ̀ dàrú ẹ ti pé lámájá báwo ló ṣe jẹ́ tàmọ̀dò bó ló ṣe rí ẹ ò bá ti wálé ẹ ò bá ti jókòó ẹ ò bá ti bá parakò yìí kẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ bá ilé ẹ bá gbogbo ààrẹ mùsùlùmí
ẹ̀gbọ́n náà ṣé bàbá yín náà ló yasa tó báyẹn tí Yunusa fi yasa tí ń fi bú gbogbo ìlú eyín ogun ò tì yín lójú àwọn ọmọ yín ò lè bí yín léèrè pé mọ́mí is this guy truly our uncle because we are a gentle mother but this one look very arrogant and is very stubborn is naughty àwọn ọmọ yín ò bí yín léèrè rẹ̀ ni abẹ́ introduce Yunusa sáwọn ọmọ yín ni pé uncle yín nìyẹn o I'm proud to show you this is your uncle on Mumbar. On Mumbar, oh, I'm there. That's your uncle. Come and see your uncle. Kó wá máa sọ̀rọ̀ jáde bí ṣe ń sọ̀rọ̀ yẹn. Kó máa béèbù káwọn ọmọ yín ó máa celebrate wọn. Ẹ ò sọ fáwọn ọmọ ni. Àbáwọn ọmọ yín ò tí dàgbà tó kàn lè bá àmọ́ arrogance tó wà lára èèyàn ni. Oh my God. Ẹ bá ti jáde sórí kámẹ́rà o. Wàláhì ẹ ò rí yẹn advice yẹn owó tán fún yín yẹn ti bò yín lójú ó sì ti tán lẹ́nu ìgbà tí mi pè ní jọ́ sọ̀rọ̀ yìí torí kó dà kó yẹ pé 10 million náà fún yẹn ti fi ra nǹkan lẹ́ẹ̀kan náà ti gbogbo òsì mọ́. That is it. Are you proud of Yunusa to show your own children that this is your own brother? Tí ń yẹ̀yẹ́ institution tó make ẹ̀ tí ń yẹ̀yẹ́ ìlú bàbá yín kódà tẹ́ ò bá jẹ́ ohun Ògbómọ̀ṣọ́ mọ́ tẹ́ bá ti jẹ́ Gàmbàrí tàbí kẹ́tì jọmọ ìlú mi. Are you proud? You are proud to see your brother tí ò múre tí wọ́n ṣoore fún tí ń yẹ̀yẹ́ àwọn tí wọ́n ṣoore fún. You are also proud to see your own brother tí ń gbé kámẹ́rà lórí bàbá nínú mọ́sálásí tí ń wọ́n lépè. You are proud to see your brother tó mú àwọn ọ̀nkù nu lẹ́yìn tí ń fìyà jẹ wọ́n. You are proud to see your brother tó mú àwọn ọ̀nkù yín tán lọ́ọ́ rẹ̀ tì wọ́n mọ́lé. You are proud to see your brother tán fún lówó tán ní kán lọ́ọ́ rẹ̀ fi gbà wọ́n mọ́lẹ̀ tó dá sápò tó jẹ́ tó ní tí wọ́n bá kú kán kú síbẹ̀. You are proud to see your brother tó gbé odidi ìlú lọ sí court. No, you shouldn't have done this. Wallahi, you shouldn't have done this because you've given a very bad record. Record 37, but you're giving a very bad record for your children, either male or female. Tọ́mọ yín bá ṣì ìwà wù lóbìnrin tí ọkọ rẹ̀ bá ṣì ìwà wù sí ní ìsìtọ́ ìpọ̀ get out. Ẹ dán kí ló fẹ́ máa sọ fún mi. Ìbá búrò ìyá yín náà bí ṣe bínú ẹ̀jẹ̀ lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ẹ̀ lójú tì wọ̀nyí. You don't know that you expose yourself. By the time tẹ́ bá fi padà wáyé pé wọ́n fún yín ní nǹkan yín to be late because you want to even give history of where you come from. You are not confident to say yes, okay, Agbẹ̀dẹ ni mo ti jáde. Yes, ìsàlẹ̀ àfọ̀nímùwà. You are not confident. You are not confident to say it. Ẹ lọ rẹ̀ tú fídíò yẹn wò. Àwọn tẹ́ ẹ̀bẹ̀ ní ṣẹ́tàn fún iṣẹ́ fídíò ẹ wò ẹ rí fídíò yẹn after this my talk. Ẹ lọ rí wò kẹ́ wo fídíò yẹn kẹ́ wo interview tán ṣe fún ìyá yìí. Ẹ wo interview tán ṣe fún ìyá yìí. Ẹ wo how she responded. Àwọn tó interview gan náà ń kí ọ̀rọ̀ bọ̀ wọ́n lẹ́nu. What to say? So gbọ́dọ̀ kọ́ yẹn lọ́rọ̀ tí ẹ fẹ́ sọ ní tó bá pé torí Ọlọ́run ló fi sọ sincerity. Tán bá jí mi 24/7 lórí ọ̀rọ̀ tá ń fa l'Ógbómọ̀ṣọ́ wà lie without written paper. I'll say it. And you still meet it like what I have met from beginning to date. Bẹ́ẹ̀ ṣìbà. Ká tó wá pé létán ti bí yín. Èyàn ò jẹ mọ́. Ìyá kan ni ò gbádùn. Tẹ́ bá fẹ́ lọ rí wáyà kan tí ò gbádùn tí ó pẹ́ tí máa ń sọ̀rọ̀ tí wọ́n ṣe tẹ̀gẹ̀dẹ̀gẹ̀ tí wọ́n pé ọyún ti jẹ lọ. Torí ẹni tó pera rẹ̀ níyà ti dúró wájú kábíyèsí. Ní ti dúró wájú ìlú. Láàárín ìjọ kan lálẹ́ ìjọ kan ó sọ̀rọ̀ lẹ́ẹ̀mejì tó yàtọ̀ síra wọn. Sóun náà ló ní problem ni. Ṣéyà yẹn ló ní problem kẹ́jí ká mọ̀. Ṣẹ́ni tó bí Yunusa gangan nìyẹn ló ní problem yẹn tó sọ̀rọ̀ láàfin ní aago méje àbọ̀ alẹ́ ìgbà tó dago mẹ́jọ tó change ọ̀rọ̀. Sóun ni tó bá ṣe jóun ni ẹ jẹ́ ká mọ̀ a jẹ́ pé bóyá kíní ẹ̀ náà lọ́rùn lára Yunusa tó jẹ́ kó máa behave the way he is behaving. It's never an insult o. Ìyẹn máa inherit nǹkan o. Akílódé tí wọ́n sọ pé yẹn inherit yẹn ó dẹ̀ máa yọ ọmọ yà yín lẹ́nu èmi inherit láti pé kí n dúró kí n máa defend òdodo náà. Àwọn tó bá gbówó kalẹ̀ fún wọn láti pé kán inherit o sí inheritance kan ni ìyẹn máa inherit ìwà náà.
inheritance ńlá kan nìyẹn. Ẹ̀yin nísìn láti rí nísìn nínú ẹ̀yin mẹ́ẹ̀ẹ́dógún àti rí méjì nísìn ó sì tún kù 13 and you are happy to tell us pé bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bó ti ṣe wí. Now we want you to call them, hold a meeting, conference meeting, wá jókòó lójú kan náà pé wọ́n fẹ́ bà brother yín lórúkọ jẹ́. Ẹni tó bá jẹ́ ó dàbẹ̀ pé ẹ̀yin lálága àbí ẹ̀yin lórí gbogbo wọn. Ẹ designate ọkùnrin kan tí ó jókòó síwájú tí ó jẹ́ chairman, ẹ wá secretary yín, ẹ wá gbé communique yín jáde pé ẹ̀yin lọ́mọ inú ilé Ayilara. Àṣà Ayilara ṣe pọ̀ tó bá yẹn tí wọ́n ti mọ iye rárá wọn. Tó bá jẹ́ pé ẹ̀yin 3 àbí 4 náà péré bá ní ẹ bá já Ayilara nínú wọn, ẹ kóra yín jáde bẹ́ẹ̀ ṣe meeting, ẹ jẹ́ káwọn tó wọ́n support yín pé nítòótọ́ ìyá wa o Ọlọ́run fún wọn níjókòó lójú kan náà wọ́n ń bí kiri ní o, àmọ́ àwọn eléyìí náà lè jẹ́rìí pé ibi tí wọ́n bí wọn sí nìyí o. Ní àwọn àbúrò yín tó kù ọmọ bàbá yín nílẹ̀ wí. So tí ẹ̀yin bá jákọ̀ bíbẹ̀ ti ṣe wí, I don't think àwọn tá ló ń kọrú àwọn scripts báyìí fún yín náà. Ẹ mọ̀ àwọn tẹ̀ ń bá, we are intelligent, we are smart. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí tó bá jẹ́ pé ẹ̀yin náà làkọ́ bíbẹ̀ ti ṣe wí, a jẹ́ pé gbogbo ẹ̀yin 15 yẹn ni wọ́n bí sílẹ̀ ní Ayilara nìyẹn náà ní Teliat bí. My God, tá ló ń kọ scripts rough báyìí fún yín? Who is writing that scripts for you? Ẹ sì lẹ kàwé, but ẹ lo kíní yìí. Okay, you the senior, káwé tí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wá jẹ́ àgbà nísìn, ẹ wá lè sọ pé nítòótọ́ ni èmi ò wọ́n bí mi kó pé ìyàwó òjókòó mọ́, wọ́n wá lọ wọ́n wá tún ti bí àwọn 12 míì síbòmíì náà fi wá bí Yunusa náà. Nígbà wọ́n bí Yunusa tán wọ́n tún lọ bí síbòmíì. So èmi lẹ̀gbọ́n rẹ̀ tájọjọ́ mọ bàbá àwọn yòókù wọn ìjọsọ mọ bàbá mi, èmi nìkan ni mo fẹ́ wá defend ẹ̀. You shot yourself on the leg. You shot. Tí èèyàn bá gbìyànjú, tí èèyàn bá pa irú ẹyọ kan, it will take that person 1001 more lies láti sọ ẹyọ kan, and it will still remain a lie. It will still remain a lie. So ìyàwó ẹrú Ọlọ́run, ẹ retract ọ̀rọ̀ yín. Kò síbi tẹ́ ti tán pẹ̀lú Yunusa. Tó bá yẹ pé níbi imú náà lẹ bá fi jọra yín gẹ́gẹ́ bí Kaola ṣe mọ wí tó ẹ̀yin lẹ mọ̀ tẹ́ gbé ti pàdé pẹ̀lú mú tẹ́ fi jọra yín tó ní imú lókù tó fi mọ àwọn tó jọra wọn. Àmọ́ I'm just giving you my own analysis lórí rẹ̀ ni. I'm an analyst. Wọ́n jẹ́ kí n sísọ́ jẹ kí wọ́n má lọ rí kọlu òyìnbó torí tí wọ́n lé kálẹ̀ káàkiri nìyẹn. I'm an analyst. Máa analyze ẹ̀ fún yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ gbé kalẹ̀. Máa fọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ fún yín bẹ́ẹ̀ tí ṣe gbé kalẹ̀. Máa fọ́ yákàyákà báyìí fún yín. Ẹ̀yin làkọ́bí, ẹni 14 wájú. Àwọn 14 yòókù dà. Ṣé gbogbo àwọn yòókù ni wọ́n bí fún Teliat tí ń jẹ́ bàbá yín? Lẹ́yìn náà lẹ́pẹ̀tẹ̀ ní ìsìtẹ́ sọ pé Teliat ni. Àwọn Ayilara sì láwọn ò lẹ́nìkan tí ń jẹ́ Yusuf dípò pé Yusuf tó bí Teliat. Tó bá pé Yusuf eléyìí ni o, ìrọ̀lẹ́ pa o. Tó bá pé Yusuf Shitu eléyìí táwárí yìí ni o. Yusuf Shitu ò lè tí ìbẹ́ni tó bí Teliat o, torí pé Yusuf Shitu ò lè ìbẹ́ni tó bírú ẹ̀yìn yìí o, yá yìí o. Torí ó dàbí ẹni pọ́jọ́ orí ẹ̀yin pẹ̀lú Shitu náà fẹ́ jẹ́ bákan náà o. Bẹ́ẹ̀ ṣe wá fẹ́ jẹ́ olójó orí kan náà pẹ̀lú bàbá yín nísìn kò tí ì yé mi o. Yusuf ló bí Teliat yìí o. Yusuf ọ̀nà sì ní ọjọ́ orí rẹ̀ ní ìsìn la mọ̀ yìí o. Pẹ̀lú ojú ẹ̀yin ìyá yìí táwọn òyìn ọ̀dàbẹ̀ ní pọ́jọ́ orí yín pẹ̀lú ti Yusuf ìkankan náà ní o. So bó wá lọ́jọ́ orí yín ṣe wá jẹ́ bákan náà pẹ̀lú bàbá yín. Ẹ ronú wò kẹ́ tó parọ́ ni. Wàláhì tàláhì súnmọ́ bí láì lè zí láì. Lónìí tẹ́ bá lọ́rọ̀ òrí bẹ́ẹ̀ wọ́n kọ́ yín ni ẹ ti bà wọn ọmọ yín lórúkọ jẹ́. Lọ́jọ́ ti tòní yìí tẹ́ bá ní ẹ dákun ẹ foríjì mi, kódà wọ́n yọ̀bọ̀n sí mi lọ́ọ̀kan ní kí n mọ́ sọ̀rọ̀ wàláhì tàláhì súnmọ́ bí láì lè zí ó ti bọ́ ẹ ti bà wọn ọmọ yín lórúkọ jẹ́. Àfi tí àwọn ọmọ táwọn èèyàn bá, kódà àwọn tó bá ti mọ̀ yín mọ̀ mí àmọ́ rí ní social media wọ́n jẹ́ ilé ń sọ̀rọ̀ àṣebẹ́ṣe jẹ́ àṣetẹ̀ tán pẹ̀lú bọ́bọ́ yìí. Oh no, wonderful. It's a wonderful guy. Wọ́n mọ̀ tàn yín. He's eloquent. He's this, he's that. Wọ́n tàn yín ni.
tá bá yẹn padà wọn ọ̀rá alẹ́ rẹ̀ wọ́n yà tán ọlọ́mọ ilé wọn lọ́mọ ṣe jù orí tínú náà dùn tí ń pàtẹ́wọ́. Either you retract or you did not retract ó ti hàn sí gbogbo ayé pé irọ́ lẹ̀ ń pa irọ́ ẹ ò lè fi irọ́ ẹ ò lè sọ lódodo láéláé. So in this case àwọn ọmọ ìlànà wọn ṣe mí bí ẹ fi style iṣẹ́ tẹ̀ ti ṣe látàárọ̀ ọ̀sán ẹ̀dẹ̀ wá mọ̀ ẹ wá mú fún ara yẹn wá fi dánú wá fi bàjẹ́ lórí ọ̀rọ̀ bí ayé àti analyse ẹ̀ fún yín nìsín gbogbo olúlu ti mọ̀ pé Yusuf ló bí bàbá Yunusa gẹ́gẹ́ bí history tó ń fún everybody lọ́jọ́ tó ti pẹ́. Yusuf kò sí kí n sọ ọmọ òkè àgbẹ̀dẹ àwọn òkè àgbẹ̀dẹ náà ní ìmáàmù kan wọ́n ti wá dàpọ̀ àti òkè àgbẹ̀dẹ àti ìsàlẹ̀ àfọ̀n wọ́n ti sọ́dẹ̀ yọ̀ kan bẹ́ẹ̀ ni but yet kì í ṣe igun ibẹ̀yẹn náà ni wọ́n ti ń jẹ ìmáàmù igun bí tẹ́gbẹ́ ti ń jẹ ìmáàmù Yusuf sí nínú ogun yẹn tí Yusuf bá tún wà nínú ogun yẹn eléwo ni Teliat tó bí Yunusa the same Teliat náà ló sì gbọ́dọ̀ bí nítorí pé ẹ ò sọ pọ́mọ tẹ̀gbọ́n tàbúrò nìyí o ẹ sọ pọ́mọ bàbá nìyí. So in this case mo fẹ́ rọ̀ yín pé ẹ dákun ẹ gbìyànjú bó bá ṣe jẹ́ àti bó bá ṣe rí kẹ́ ẹ retract ara yín kẹ́ ẹ bẹ gbogbo ayé kẹ́ ẹ sì in a closed door ẹ pe àwọn ọmọ yín kẹ́ ẹ bẹ wọ́n torí ẹ ti fi ń tẹ́ ṣe yìí ẹ ti fi bà wọ́n lójú jẹ́ ẹ ti fi bà wọ́n lórúkọ jẹ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum ọmọ wa. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Inú wa dùn ní ọ̀pọ̀lọpọ̀ láti rí ẹ kúrò ní sí adáyé dé mà. Alhamdulillah. Ẹ dákun kí ni orúkọ yín gbogbo ayé ń gbọ́ yín báyìí kí ni orúkọ yín mà. Ajia Amdalat Ọlánìkẹ́ Bello orúkọ ọkọ mi. Náà ẹ jẹ́ ọmọ bíbí ìlú wo mà. Ògbómọ̀ṣọ́ ni. Ọmọ bíbí inú Ògbómọ̀ṣọ́ ni. Ògbómọ̀ṣọ́. Ilé wo ni ilé yín nílùú Ògbómọ̀ṣọ́. Ilé Ayilara ni. Ilé Ayilara ìsàlẹ̀ àfàbókè àgbẹ̀dẹ. Ṣé ẹ rí question yẹn is one kind. Torí àti ìsàlẹ̀ àfọ̀n àtòkè àgbẹ̀dẹ kò sí difference nínú rẹ̀. So a jẹ́ pé tẹ́ ẹ̀ ń jẹ́ kó yọ wá sí pé àtAyilara òkè àgbẹ̀dẹ àti ìsàlẹ̀ àfọ̀n òkè ni bí gẹ́gẹ́ tí a ti gbọ́ wọ́n láwọn tó wà lókè àgbẹ̀dẹ náà ló migrate wá sí ìsàlẹ̀ àfọ̀n. Ìjẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí mà tí bẹ́ẹ̀ ló ṣe lọ́dọ̀ tí iná mà. bó ṣe wà nìyẹn. Ẹ wá dàpọ̀ lọ kí ló kọ bàbá tí inú ilé Ayilara. Bàbá mi Alfa Teliat ní orúkọ bàbá yín. bẹ́ẹ̀ ni. Ta nídìí náà ni. Teliat Aremu. Tọ́ àdúgbò ọ̀dọ̀ Ọlọ́run ẹ ṣeun. Kí ni báwo ni ẹ̀yin àti the Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land báwo ni ẹ ṣe jọ jẹ́ nínú ilé Ayilara. àbúrò mi ni ṣe rí èmi ni àkọ́bí bàbá wa. Naam. Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land. Of Ògbómọ̀ṣọ́ land only second to the last. Fún bàbá wa. So while I am the first. He is second to the last. Ǹjẹ́ mọ̀mọ́ tí yín náà wà láyé? Màmí wà. Ṣé màmá kan náà ló bẹ̀yìn àti Imam Teliat Yunusa Olúṣínà Ayilara the Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land? Ṣé màmá kan náà ló bí yín? So ọmọ ọba kan lẹ jẹ́? Ọmọ ọba kan mọ̀mọ́ ti tèmi. Wọ́n ní àwọn ọmọ wọ́n wà láyé báyìí. Àwọn 5. Tí ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí Chief Imam tó di Chief Imam èyí máa ń pe mọ́mì rẹ̀ ní màmá Shina tó yẹ yí she's alive hale and healthy. Àwọn wà ajá àwọn tó wà strong tó màmí lọ ṣe mọ age. Màmá ti dàgbà ìfà nǹkan míì wà tó jẹ́ tó bá ń sọ̀rọ̀ kò clear rárá but Ọlọ́run jẹ́ kí a tó arúgbó wa gbé. Ọlọ́run dẹ̀ bá wa ṣe dáadáa fún yín. Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. Now mo wá